gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ àti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Àdémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ gbọ́ yàyà máyà. Ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jọmọ bíbí ìlú Ìbàdàn. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi kó bùkún yín. Gbogbo etí tó ń gbọ́ mi agbára lọ́wọ́ Ọlọ́run etí náà ẹ ní fi gbọ́ ibi ire lẹ́ẹ̀ máa fi gbọ́. Gbogbo ojú tó ń wò mí pátápátá ojú náà ò ní fọ́. Gbogbo etí tí ń gbọ́ mi etí náà ò ní di àlùbáríkà àwọn tí Olódùmarè tí ó kó ilé ayé lé lọ́wọ́. Mo ṣe bá Ọlọ́run ọba àríìró àlá ọba tó dá mi tó dá wa tó dá gbogbo wa pátápátá tó mọ tó ní kàlùkù tó wálé ayé tó wá ṣe. Mo wá ṣẹ̀bà ìyẹn àlẹ́hólà mọ́hò wàrà sátọ̀lá hàmbìhàhì ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mo ní pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi ẹlẹ́sìn kẹ̀sìn tí gbogbo wa tá a bá láyé. Mo kí yín mo ní ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí ẹ̀yin ìyá mi abọ̀já gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọn mọ́ tọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọ yìí fi ṣìṣe ẹ̀yin tó jẹ́ wípé tẹ́ ẹ bá padà lẹ́yìn èèyàn ìyẹn á sì bẹ̀rẹ̀ sí ní ṣìṣe àmọ́ tẹ́ ẹ bá dúró tì yàn ṣinṣinṣin kò sí bó ṣe fẹ́ rí ọ̀nà èèyàn ó sì máa lọ bó ti yẹ kó lọ. Mo ṣe bá yín o àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kàn ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo ṣèbà yín o. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Mo fi kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fà àwọn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Kárọ̀ Òjìrè. Mo wá ta sàràsàsàsàsà mo dọ́dọ̀ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní mòṣì ní mọ̀nira sì ní rí alákòóbá. Mo wá forí ọ̀fẹ́ yìí mo fi celebrate ọmọ alábàárìkà ọmọ mi dáadáa Ronaldo. Lágbára lọ́wọ́ Ọlọ́run yóò dàgbà yóò dògbó ikú ò ní ìgbàmólóyè Sunday Ìgbòho lọ́wọ́ àti gbogbo àwọn àbúrò àti gbogbo àwọn ẹ̀gbọ́n olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fẹ̀yìntì jẹun gbogbo ọmọ tẹ́ bí àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Ronaldo, happy birthday to you. I wish you all the very best in life, long life, in sun out and abundant blessings and knowledge. Happy birthday to you once again, Ronaldo ọmọ bíbí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Mo wá kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ńlẹ̀ Yorùbá àwọn tó ti ń sọ̀rọ̀ ká tó máa sọ àwọn tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí ó tún máa sọ̀rọ̀ lẹ́yìn tí àwa bá sọ̀rọ̀ tán. Mo kí yín o ní sọ̀rọ̀ tí ó gbé yín dẹ́wọ̀n àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí ẹnjìníà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé kárí láì bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ó ṣe yìí inú wa sì dùn ó ṣe yìí orí wa wú. Lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní dààmú nú ayé. Yóò ń dìrí yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ súnké. Ìgbà tá a gbọ́ wípé ọmọ bọ̀tá kú àwọn nǹkan kan ṣe mí léèmọ̀ pé kí ló lè ṣe ọmọ bọ̀tá tó fi lè ṣàdédé gbẹ̀mí ara rẹ̀ àṣẹ lóòótọ́ unserved wanted ni. Nínú ìwádìí tá a ṣe nínú ìwádìí tí mo ṣe mo rí wípé wọ́n ní ọmọ bọ̀tá wà nù tíìmù yóò nídìrí tí ẹ lọ rèé kojú oró sí secretariat ńlẹ̀ Ìbàdàn tí wọ́n ní wípé àwọn fẹ́ ṣe kíni àwọn gbàjọba
lọ́wọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé ó mà ṣe o ọwọ́ àṣẹ ní ikú yájẹ̀sín ẹni a wí fún ọba jí ọ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ọ gbà àkókò òbí sànjẹ́nu mi ọ̀kálù lọ kéèyàn mọ́ kulẹ̀ ṣe ó sàn ju kọ́ wà ń bẹ̀ kọ́ ọ mọ̀ nípa kọ́ wà ń bẹ̀ pẹ̀lú ìnira débi wípé nǹkan sú ọ débi ipò gbẹ̀mí ara rẹ̀. mo kí bàbá mi Oríyọmí Hamzat Òkìkí ọmọ Hamza fún iṣẹ́ takuntakun. wọ́n discover Aso Rock ó ń dìrí eléri ibú ẹni òfò ẹni àdánù. Ìbàdàn fẹ̀ mo sọ fún yín ní àná mo ní ìlú máa ń ní orígun mẹ́rin ilẹ̀ Ìbàdàn ní orígun mẹ́rìndínlógún that is 16. Ilẹ̀ Ìbàdàn ní ọ̀pọ̀ èèyàn mọ̀ pé Ìbàdàn ò lópin kò sì sẹ́ni tó sì mọ ìbẹ̀rẹ̀ ilẹ̀ Ìbàdàn bèlè ń tàṣe pọ̀ mọ òpin ẹ̀ àmọ́ bó ti wá rí un nì Ọlọ́run ti kẹ́ ilẹ̀ Ìbàdàn débi wípé ẹ lè gbé nǹkan aburú wọ ilẹ̀ Ìbàdàn káṣírí yín ọmọ tù. Góńgórí imú wa ní Fátúsì níyà olórí burúkú ìyá onídìrí lọ́lọ́rẹ̀ fi sí Aso Rock kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹni tó nílé tán wó mo kí okú òfò okú àdánù okú ìbò kọ mọ̀lẹ́bí rẹ jẹ́ òbó kọ mọ̀lẹ́bí rẹ jẹ́ po ilé tó kọ́ tó rò kó rí nǹkan dé sílùú èbó tán lọ́ọ́ wá jẹ́ ìyá onídìrí ọba tiẹ̀ jẹ́ ẹjọ́ bàtàyé ara yín jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbégbèsè akin wọ́n sì ti ṣe kéne wọ́n ti da ilé náà wò ó ẹ máa rí nínú fọ́nrán tí màá jù sí kíní yìí nísìn ẹ wò ó ẹ fojú rí bí gbogbo ẹ ṣe lọ ìyá Onítìrí ọmọ ní lálẹ́ o ìyá Onítìrí ò ní kú bí aṣọ rẹ̀ wà bájá bá sì pé bájá bá pógún ọdún láyé ẹran ògún ní í ṣe o kò sí bó o ṣe lè sátó ìjọba Nàìjíríà ti declare rẹ wanted á dẹ̀ mọ̀ ẹni ibu ni ọ́ ọkàn fẹ́ fi tiẹ̀ kó bàtà wọn ti ń ṣe agitation lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ ni mo dúpẹ́ lọ́wọ́ onírìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nì bí àti àkọ́ aláṣọ àlàfófó gbò wọ́n clarify rẹ̀ wọ́n ní ìyá Onítìrí ó gbérọ́ dání wọ́n ló gbérọ́ dání wọ́n ló gbé irọ́ dání nípa òpólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ pẹ̀lú Professor Banji Akíntóyè gẹ́gẹ́ làwọn mọ̀ sí ẹni tí ń ṣe agitation ìyá Onídìrí jáwá from nowhere ó bókọ Abíọ́lá jẹ́ òbókọ Abíọ́lá jẹ́ nìkan ó tún kó báwọn èèyàn tó pọ̀ ẹni ẹ wọlé rẹ̀ olórí burúkú náà tó fa lélẹ̀ wòye ìgbà tán ló ti kọ́lé Fátúsì ẹ mọ̀ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu Alhaji Oríyọmí Hamzat àtàwọn láńlọ́ọ̀dù tí ń bẹ̀ ń bẹ̀ nígbì ṣe máa fi hàn yín ní ìsìn ẹ wo fídíò ní ìsìn in fact ẹ máa wò. Àdúgbò wa náà ti ẹ̀ wà. Àgbẹ̀dẹ wa ni. Òkìkí ọba Musa. Ẹ rà zà. Ají. Ẹ rà zà. Akun. Ilé ńlá ló ti ẹ̀kọ́ bẹ́ẹ̀. Estate ni wọ́n ní. Olúlọ báyìí. Arábàtúsì ẹ̀ka Arábàtúsì ọgbẹ̀rún sí mẹ́kà. ilé ńlá ló ti ẹ̀kọ́. Ẹ̀sùn ọbẹ̀ owó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ilé rẹ̀ pọ̀ gan.
Just introduction. Ẹ̀yin yẹn wà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Fatusi. Fatusi yìí ó jẹ́ agbègbè kan nínú àwọn agbègbè tó wà ní ilẹ̀ Ìbàdàn tí í ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú àkókò yìí èmi ti rìnrìn àjò wá Fatusi yìí rí. Ó jẹ́ ìkan lára àwọn àdúgbò tó ń pòǹgbẹ àwọn ọwọ́ ìjọba látara ọ̀nà ní iná mọ̀nàmọ́ná ni àtàwọn nǹkan míì tó jẹ́ àǹfààní ìjọba. Mo rántí pé gbọ̀ngàn tá a lò lọ́jọ́ yẹn ó wà lókè ńbẹ̀ yẹn. Mo dẹ̀ rí pé a ti ń rọ́wọ́ aráàlú bá tiẹ̀ tí ì rọ́wọ́ ìjọba tààrà, ṣùgbọ́n a ti ń rọ́wọ́ aráàlú náà torí mo rí pé títì wọn ò ṣeé tọ̀ ǹjọ́ náà, ṣùgbọ́n ìjọba ti bá wọn wọ́n ti bá wọn gírèdè àbẹ́ ilẹ̀ gírèdè fúnra yìí. Mo láti rọ́wọ́ aráàlú bá rọ́wọ́ ìjọba, ẹ̀yin náà ní ìjọba. Mo sì rí pé ìjọba kan ti wà ní ìjọba ti wà ní inú yín. Àdúgbò yìí ó jọ mí lójú nígbà tí mo gba ìpè ní àárọ̀ ìpè lóòótọ́ ni mo rí pé wọ́n ń kó ìbọn jáde ní ilé kan, ṣùgbọ́n èyí tí mo rí kì í ṣe ilé tó tó báyìí. Bóyá ti Ládé kí lórúkọ agbègbè yẹn, bóyá ti Ṣàgàrí nìyẹn, ṣùgbọ́n eléyìí ó bùkátà yẹ́rí o, ó tún kàtàbù yẹ́rí o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi Gbóyèga Làwà. Ibi lágbára pọ̀ o. Mo wò pé estate ńlá ni eléyìí tí wọ́n ti kọ́ bí wọ́n bígbà tí èèyàn kọ́ secretariat tí wọ́n sọ fún àwọn ti kọ́ náà ni. Rí stẹ́ẹ̀pù secretariat ni stẹ́ẹ̀pù secretariat ni wọ́n ti ṣe yìí. Kí ló wá ṣẹlẹ̀ níbi tá a wà yìí? Wọ́n ní ibi tá a wà yìí gangan ó ní wọ́n fi ṣe ibùjókòó àwọn Yorùbá nation ẹ̀ka ti Dupe Onitiri. Wọ́n ní bí ni wọ́n fi ṣe ibùjókòó wọn. Lè tún jẹ́ pé àwọn ará àdúgbò yìí wọ́n dẹ̀ ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń gbègbè ayé wọn pẹ̀lú ìrọ̀rùn. Àwọn ará àdúgbò yìí kì í so ní wàhálà rárá tí èèyàn bá mọ̀ wọ́n dáadáa. Torí ọjọ́ tí mo wá bí mo rí pé àdúgbò àlàáfíà ni. Ó wá yà wá lẹ́nu tó ti jẹ́ pé àdúgbò àlàáfíà ni irú eléyìí ti wá wù. Gbogbo ilé tẹ̀ ń wò yìí àárín ìlú ló wà o. Fatusi kì í ṣe oko rárá o, àárín ìgboro ni o. Ìgboro Ìbàdàn, the heartbeat of Ibadan ó ní Fatusi wà o. Báwo ló ṣe wá jẹ́ pé ibi òun wá ni wọ́n ti ní ẹrẹ́kàn múlẹ̀ débi pé ilé ọ̀hún wá pọ̀. Ilé tó wà ń bí kì í ṣe ilé kékeré o. Tá a bá ní kàkà ọ lọ bí mẹ́sàn-án wọ́n nílé mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ nílá ni o. Ó ní wọ́n kọ́ síbí. Níbi náà láti mẹ́ni tó kọ́. Ṣùgbọ́n àwọn ará àdúgbò yìí wọ́n ṣàlàyé fún wa sáwọn èèyàn ń wọlé tí wọ́n ń jáde, ṣé wọ́n ń rí wọn ṣáájú àkókò yìí, ṣé àwọn tó ń gbé bí máa ń bá àwọn ará àdúgbò láṣepọ̀, ṣé tó bá pe landlord meeting ṣé máa ń darapọ̀ mọ́ wọn, ṣé ojúṣe àdúgbò ṣé wọ́n ń ṣe é àbí wọ́n kàn kọ́lé wọ́n ti pa ni kó tó di pé àṣírí tú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n wá ní àárọ̀ lóru èní mọ́jú ni wọ́n nígbà tí wọ́n ṣèwádìí ará àdúgbò náà ni wọ́n mọ̀ pé ibi làwọn ará àdúgbò àti wọ́n lọ sọ fún ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ pé àwọn ò lè àbọ̀ àwọn ẹni ibi nígbà tó yẹ pé if you see something say something. Ó ní ọ̀rọ̀ ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba bá wá mọ́jú èní o, wọ́n sì ki ẹnu ọkọ́ wọn bọlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní wú ilé náà, wọ́n sọ di bó ṣe dà í. Ǹjẹ́ bó ṣe dà í tẹ́ wa lọ́rùn? Ǹjẹ́ ó yẹ ká tún ṣe nǹkan kan sí i? Kí ni ìjọba ń fẹ́ látọ̀dọ̀ ará àdúgbò? Kí ni ará àdúgbò tún ń fẹ́ látọ̀dọ̀ ìjọba nípa ibi tá a wà yìí? Àwọn nǹkan tí àkọ́kọ́ ṣe nìyẹn, ṣùgbọ́n ará àdúgbò ṣàlàyé fún wa, àwọn náà lọ́rọ̀ láti bá a sọ. Nǹkan tó yẹ kí ọwọ́ ará àdúgbò yìí mọ́ dáadáa tíjọba ò fi pé àwọn fẹ́ rí láńlọ́ọ̀dù wọn, àwọn fẹ́ rí kinní kan ni pé ará àdúgbò fúnra wọn ni wọ́n lọ sọ fún ìjọba. Tó bá jẹ́ àdúgbò tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n sọ fún ìjọba ni bá a ṣe ń sọ yìí, chairman láńlọ́ọ̀dù ládùúgbò yìí òun náà ti máa jẹ́jọ́ lọ́dọ̀ ìjọba torí wọn ò ní wọ́n á bọ̀ wọn ni wípé wọ́n mọ tí wọ́n ń ṣe. Àkọ́kọ́ kí àdúgbò yìí pé ẹ kú oríire, téèyàn bá ṣe dáadáa yóò gbà dáadáa. Congratulations on that. Ní báyìí ta ni ó kọ́kọ́ bá a sọ̀rọ̀? Chairman zone. Ẹ dúró pẹ̀lú àwọn èèyàn náà kí wọ́n mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ dá wá, àwọn èèyàn tẹ̀lé yín. Chairman zone.
Chairman Yorùbá Nation Zone. Okay, sorry. I think I'm a chairman. Onitiri's Zone. Chairman Ìrọ̀rùn Olúwa Zone ní Zone 4 ní Fatusi. Orúkọ yín? Orúkọ mi ni Mr. Badmus Ismaila tí mo jẹ́ alága Zone 4 ní Ìrọ̀rùn Olúwa Fatusi Ayégun Road. Zone 4 gangan níbi tá a wà yẹn. Bàbá kí lẹ lè sọ fún wa? Kò ń ṣe ní ṣókí o, gbogbo àlàyé tẹ́ ẹ lè ṣe fún wa pátá nípa ibi tá a wà yìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba. A dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí aburú tó pọ̀ kó ṣe ẹnìkankan wa nínú ìlú yìí ju eléyìí tí a rí lọ. Ibi báyìí tí à ń wò yìí, àwa tá a jẹ́ chairman lénìí, àbámbẹ̀ ni. Tí ẹ bá wo end yẹn, end odò nìyẹn. Ògbèrè nìyẹn. Ó nìyẹn ibi tí fẹ́ǹsì wà yẹn. Ìyá yẹn ló ní láti òkè báyìí. Àwọn máa ń jayé, wọ́n máa ń ralẹ̀ sílẹ̀ tipẹ́tipẹ́ ni a mọ̀ pé irú nǹkan báyìí ó máa jáde ní ọ̀dọ̀ wa. Ìlú òyìnbó ló wà. Òkè ń gbálé, wọ́n kàn máa ń bá kọ́ ilé yẹn ni. Ògbómọ̀ṣọ́ ni ilé ọkọ ẹ̀. Ó dà pé Ìjẹ̀bú gangan ni àwọn gangan. Ṣòtìyé wọ́n á lọ, wọ́n á padà, wọ́n á dẹ̀ máa bá wọn ṣiṣẹ́. Even though gan ó dà pé wọ́n relate pẹ̀lú Akálà nídìílé ọkọ wọn. Ṣòtìyé lẹ́yìn ìgbà náà kan tá a dẹ̀ tún rí ni pé nígbà tán wálé a rí pé wọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé àwọn fẹ́ ṣe àwọn project kan tí ó dẹ̀ sí wàhálà kankan nígbà àwọn sọ pé àwọn fẹ́ ṣe project bọ̀ ń gbà tí wọ́n padà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí àwa dẹ̀ ń ṣe ìpàdé ń bẹ̀ yẹn torí wọ́n ṣe ẹni tí téèyàn kan lè wọ ọ̀dọ̀ wọn anyhow torí wọ́n máa ń gate bíbá yìí ni always wọ́n máa ń gate bíbá yìí ni always tí kò dẹ̀ sí wàhálà kankan bọ̀ tí nígbà tí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí a kàn ń ṣe ìpàdé landlord la kàn rí bike wọ́n tó bíi 30 wọ́n cover ojú wọn bí Boko Haram ni wọ́n ní ọjọ́ Saturday láàárọ̀ Saturday ọjọ́ tí wọ́n ń lọ sí secretariat yẹn ṣó ti yé yín à ń ṣe meeting lọ́wọ́ bákan ṣe rí pé àwọn Boko Haram ti wọ̀ náà lò wọ́n gbé irin gidi irin wọ́n gbé jáde tútù ìbọn gidi ní okùn ṣe wọ́n lọ àbí wọ́n bọ̀ nbí. wọ́n jáde láti bí báyìí. ok ibi ganan sùn máa ju. ibi báyìí náà sùn àmọ́ táìmù tó wọlé. ọ̀kọ̀ọ̀kan èjèèjì ni wọ́n wọlé. bọ́wọ́ wá jáde gbàtán jáde papọ̀ yẹn ló call attention yín. Alhaji kò ń ṣe pé bíbá yìí náà ń gbé. ok. ó dà pé ńgbà tí wọ́n fẹ́ ṣe ìtàn fẹ́ ṣe yẹn tó ráwàgò kì í fi gbogbo street sílẹ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ. ṣó ti yé yín nǹkan tó fẹ́ ṣe yẹn bóyá nǹkan tó fẹ́ ṣe yẹn ọjọ́ Saturday ni ó ní gbogbo wọn pera wọn jọ tó fi wọ inú ìlú ìbọ̀ tí bí báyìí nígbà tá à ń ṣèpàdé yẹn òun la rí pé báìkì bíi 30 ó jáde pẹ̀lú ìbọn lọ́wọ́. wọ́n gbébọn yẹn naked. a fẹ́ cover àwọn gan wọn náà ẹ̀bọ sí wa gbogbo landlord meeting pẹ̀lú aṣọ àmì òun ni wọ́n wọ̀ tán dẹ̀ cover gbogbo ojú wọn but nígbà táwọn òde mọ̀ ń pa gbogbo nǹkan yìí nínú àwọn tó mọ̀ ń pa òfin tó jẹ́ security àwọn ló ní pé ó yá everybody ó yẹ dá 615 615 yẹn emergency tá a dá yẹn ó ló ń já sí gbogbo station tá à ń rédíò everywhere but nígbà tó máa ṣe díẹ̀ la gbọ́ pé wọ́n ti ń dá wàhálà lẹ̀ ní secretariat nǹkan tí a mọ̀ mọ́ nìyẹn time tí àwọn ọlọ́pàá dẹ̀ dé tí wọ́n dé tán wá wo bíbẹ̀ everybody wọ́n ti sá lọ nǹkan tí a rí mọ́ nìyẹn. àwọn ẹ̀ sà. yes sir ẹ̀bẹ̀ tí àwọn ń bẹ ìjọba báyìí. ẹ ká tó débẹ̀ yẹn sà kí ni wọ́n bá ń bì nígbà tí ìjọba wá. nígbà tí wọ́n débí báyìí tíjọba débí wọ́n bá aṣọ bulletproof wọn ó pọ̀ gan wọ́n dẹ̀ bá aṣọ àwọn sójà yẹn ó lé 10,000 pieces tí wọ́n kó pẹ̀lú boot àti ìbọn àti ọta àbọn náà kó kúrò ń bí báyìí. wọ́n tún bá àbọn bí náà. gbogbo abẹ́ tuntun ni o kò ń ṣe ìbọn ṣakabula o kò ń ṣe ìbọn ṣakabula o ìbọn tuntun o ni wọ́n kó o
gbogbo abẹ́ fóòmù wọn báyìí gbogbo abẹ́ fóòmù wọn òun náà ti kó ìbọn tí ó dẹ̀ pé ìgbà tó ń dẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn security wà ń bí báyìí àwọn police wọn wà ń bí báyìí àmọ̀tẹ́kùn wà ń bí sójà wà ń bí torí kò sí ẹnìkankan ní community tó lè fèsì irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn nǹkan tí a rí mọ ní ọjọ́ yẹn ni. wọn bá èèyàn kankan bímọ. àwọn ti lọ ńgbà wọn ti mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ tán ti pa lára wọn o làwọn náà ti sá lọ kúrò níbẹ̀. ẹ ṣáájú àkókò yẹn kó tó dọjọ́ yẹn ẹ kò fi rí ìyá yẹn bóyá ó wálé àbí ò wálé. ẹ ṣe ìyá wálé wọn wálé ní àárín yẹn ó dà kó ti ń lọ bóyá bíi 3 months tó ti lọ so ti yé yín tó ti lọ wọn kì í pẹ́ tí wọ́n bá wálé wọn á kàn wá fíṣítì ilé wọn wọn á dẹ̀ lọ sílé ọkọ wọn ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ti ṣe tí wọ́n ṣe tán wọ́n ti bá tiwọn lọ nìyẹn because wọ́n ṣe ẹni tí wọ́n ṣe bá gbogbo wọn bá yàn ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní tàbí fura sí inú ilé nìyẹn. wọn lọ́rẹ̀ẹ́ kankan ládùúgbò yìí tábà fẹ́ lágbájá nìkan ni mo ń lọ bóyá mo bá wọn pọn mi bóyá mo bá wọn fọṣọ. sí ọ̀rẹ́ kankan àbẹ́ni kankan pẹ̀lú wọn. ó ti ṣẹlẹ̀ láàárọ̀ tó béèrè owó lieutenant bíi gan. top work. kíni ló sùn. ògbèrè. tó kọ́ abẹ́rẹ́ owó development ẹ wo gbogbo bíbá ìbò ṣe tó yìí òun ló gba aṣọ fún ọ̀tọ̀ àwọn landlord wá yí pé owó development láfàdúgbò wọ́n dẹ̀ ní pé owó ọdẹ nǹkan gbà wo wọ́n dẹ̀ gbé wọn wọ́n dẹ̀ lọ arrest wọn tí wọ́n tì wọ́n mọ́ ògbèrè nígbà yẹn that is why tó yẹ pé àwọn èèyàn ṣe ń bẹ̀rù nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí ni wàá fẹ́ lọ́dọ̀ ìjọba báyìí. ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ Ọlọ́run jẹ́ kí kán sọ̀kalẹ̀ ayọ̀ nǹkan tá a fẹ́ ní àdúgbò yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Alhaji Oríyọmí kò ní bàjẹ́ o adúpẹ́ lọ́wọ́ àwọn commissioner of police Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn adẹ̀dúpẹ́ lọ́wọ́ sójà àwọn gbogbo security la dúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn vigilante àwọn ló ṣiṣẹ́ yìí àwọn ò mọ̀ yàtọ̀ nínú àmọ̀tẹ́kùn náà làwọn máa ń sọ vigilante àwọn ló ṣiṣẹ́ yìí ló jẹ́ kí kárídìí àwọn ẹni so ti adúpẹ́ lọ́wọ́ wọn o wọn ní sí yín ta o wọn ní sáwa náà ta o wọn kan tá a wá fẹ́ lọ́dọ̀ ìjọba ni pé a ti wá rí i pé wọ́n ti wá wó bíbá ẹni bí aago 3 òru ní àná mọ́júmọ́ ìní but a wá rí i pé ẹgẹrẹmìtì ló wà káwọn àwọn olórí burúkú yẹn ká mọ́tò máa kó síbẹ̀ afẹ́ kan wá bá wa wó kanlẹ̀ kálàáfíà lè wà fún ìrọ̀rùn olúwa sòfò gbogbo ìrọ̀rùn olúwa general gbogbo jẹ́fà ní nǹkan tá a fẹ́ nìyẹn ní nǹkan tá a fẹ́ nìyẹn ní nǹkan tá a fẹ́ nìyẹn látọ̀dọ̀ ìjọba. abẹ́ kí ìjọba wú gbogbo ẹ̀ pátápátá bóyá wọn ò tiẹ̀ gbà fún ìjọba àbílẹ̀ ní o tí wọ́n kọ́ health center bẹ́ẹ̀ àbí ọ̀lù. ẹ jẹ́ kí n rìn lọ náà ẹ dákun. balance ẹ̀kọ́ yìí. ìjọ sátọ̀dé sátọ̀dé yẹn ní tí mo ta bá wá sí community mo wá fíṣítì landlord association lọ́jọ́ sátọ̀dé mo débí by ní 7:30 so junction yẹn náà dẹ̀ ti máa ń ṣe meeting wọ́n á páàkì mọ́tò patrol tó jẹ́ ti fìdíláńtẹ́ mo páàkì ẹ̀sẹ̀ mú ọ̀nà yẹn gbọ́gbọ́ so meeting tán wá wà yẹn nìkan wá call attention mi ò tí lù ju bí 25 minutes lọ àwọn kan ló máa kó bọn sára mọ́tò tí mo gbé sílẹ̀ yẹn. wọ́n kó bọn sára mọ́tò yẹn gẹ́gẹ́. wọ́n gbé ráìfù yẹn báyìí bí ìgbà tó yẹ pé bóyá mọ́tò yẹn la fẹ́ fi wá attack wọn bóyá àti gbọ́ information àbí ìkọ̀kan wọ́n á jáde sí wọn so jíjáde tá a jáde sí wọn pẹ̀lú ẹni tó jẹ́ secretary àtàwọn tó kù nílá ibẹ̀ ni wọ́n parí meeting yẹn síjọ́ rẹ̀ so wọ́n dẹ̀ nà báyẹn
kí ló ṣẹlẹ̀ ní ibi báyìí bẹ́ẹ̀ bí mo ṣe rí bàjẹ́ mo rí pé kò ṣe ti Nigeria Army so mo wá rí pé pumping action kí ni Nigeria Army fẹ́ fi pumping action ṣe so mo ṣẹ̀ wá rí bàjẹ́ mo wá rí Odua nation mo wá ìjọ wo ni eléyìí bẹ̀rẹ̀ ní Nigeria àwọn ti gba justice àwọn ti gba gbogbo ẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ fún ìjà òmìnira mu ni ìjà òmìnira lẹ̀ ń jáde irú wa yìí ò gbọ́ pé ẹ̀ ń jàjà òmìnira ládùúgbò wa mo ní ìkankan lèmi náà nínú Olúyọ̀lé yìí o tírú nǹkan báyìí ó bá ṣẹlẹ̀ tí mi ò bá gbọ́ lákọ̀ọ́kọ́ mo gbọ́dọ̀ jẹ́ ní ẹ̀kejì àbí kẹta tí màá gbọ́ so bá a ṣáṣe fẹ́ máa bá wọn sọ̀rọ̀ tó ọmọ àbòsí yẹn ó lọ ká yẹn ó lọ gbogbo àwọn báìkì yẹn wọ́n tẹ̀lé so àwa wò pé ibo ni wọ́n ti jáde àwa tracy bike àwa tracy ẹsẹ̀ mọ́tò yẹn àwa rí i pé ẹnu géètì àwa wọlé síbẹ̀ wọlé síbẹ̀ àbá àwọn káfíńtà yẹn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ níbí báyìí àbá wọn bí báyìí àbá obìnrin kan àtọkùnrin méjì máa nǹkan tó jẹ́ àbúrò ìyá onílé yẹn gangan pè ní ọba àbá so bẹ́ẹ̀ èmi ò mọ̀ so àwọn landlord tó wà bí wọ́n wá pé ayọ̀ wá lọ pé ọba wá so ìgbà tẹ́ni ẹ wá lọ pé ẹni tó jọba yẹn wá ẹni ò rí náà ló mú ẹni yẹn bọ́ síta wọ́n wá ń sọ fún pé ọba ìjọ wo lẹ gba àwọn èèyàn sí àdúgbò yìí táwa tá a jẹ́ landlord association àmọ́ ọba wa ń béèrè lọ́wọ́ ayọ̀ yẹn pé igbọ́ àwọn wo lẹ gbà sí inú ilé so ọmọ ayọ̀ yẹn wá ń sọ pé àlóòótọ́ ni wọ́n dé ní díẹ̀díẹ̀ ni wọ́n ń dé náà ní ó sì wà ní ilé ṣé torí pé òun wà rí náà lẹ́ẹ̀ fi jẹ́ kóun ó gbọ́ nǹkan kan so máa yẹn kọ́ mẹ́rí ó dẹ̀ sunkún ó dẹ̀ wọlé lọ so a wá padà so ọmọ ayọ̀ yẹn wá sọ pé lára àwọn pípù yẹn gan àwọn kan sì wà ní ọgbà wọn ní kan lọ pè máa yẹn wá má dẹ̀ ṣe pèdé ó wá padà ń sọ fún wọn pé àwọn ti gba kinní ni báwo lẹ ṣe débí láwọn tó jọ́gá àwọn náà pé àwọn náà àwọn wá láti different state ni kò ń ṣe state kan làwọn ti wá pé bó ṣe ń wò bóyá ẹ ṣe ń wò France ló ti wá ìkejì ń sọ ó lóun ti lọ sí CS ìkejì ń sọ ó ní UK ló ti wá so ìkan náà ní Sweden ni òun ti wá so pé àwọn ò wá ní ojú kan náà àwọn kò wá assemble sí ibi báyìí nínú ìlú tó ní ọba tó dẹ̀ níjòyè pé nínú ìlú yìí báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ so wọ́n ṣàṣe bílẹ̀rì tán ṣe gbogbo ẹ̀ so a wá rí i pé ọ̀rọ̀ violence yẹn ti fẹ́ máa ṣẹlẹ̀ mo kọ̀ call attention gbogbo àwọn landlord ní pé ẹ jẹ́ kí a lọ bá a ṣe bọ́ síta a ju ẹnu gate yẹn náà lọ so everybody ti ń message mo ti sáré pé DPO náà ti send àwọn èèyàn wá sí wa so bá a ṣe ń jáde síta padà tá a dé tí mo dé olómi a fẹ́ máa trace wọn lọ pé ibo ni wọ́n náà ń lọ gan whereas DPO wa ń follow wọn lọ títí tí DPO fi tẹ̀lé wọn dé secretariat bí DPO ṣe wá tẹ̀lé wọn dé secretariat DPO mọ̀ pé àwọn ti fi àwọn kan sẹ́yìn nínú wọn DPO ti wà láàrin wọn so DPO wọn wá ń wò pé mọ́tò tó ń tẹ̀ láwọn yìí láti academy ni mọ́tò yìí ti ń tẹ̀lé àwọn títí at least gbogbo báwọn ṣe ń yà ní mọ́tò yẹn ń tẹ̀lé àwọn pé báwo lọ́nà àwọn ṣe wá papọ̀ báyẹn so wọ́n wá láti fẹ́ fèsì DPO yẹn pẹ̀lú inú information wọn gbà tèmi àti wọn sọ̀rọ̀ so DPO náà wá wò pé ó dá káwọn people ti get àwọn so DPO wá ṣàwọn manova káàkiri tán fi ríbi kan sáwọ̀ pẹ̀lú mọ́tò wọn so bọ́n ṣe ríbi kan sáwọ̀ tán rí pé wọn get àwọn ọmọ wọn dúró bí 1 hour ń bẹ̀ wọ́n wá jáde padà so ìgbà tán wá rí pé àwọn náà ti rí gbogbo àwọn tó yẹ kí wọ́n pè wọ́n ti jáde sí wọn bẹ̀ jíjáde tán jáde sí wọn bẹ̀ táwọn ti gbọ́ information pé nǹkan tí báyìí ti ń ṣẹlẹ̀ o so ibẹ̀ ni DPO wa ní ẹ má wọ̀rí wọ́n wá láti pè mí ẹ má bọ̀ láti wá padà débí báyìí so pípadà débí tá a padà débí aṣá àdúró káàkiri tiwa àjú mẹ́ta ló ta wa so àwa try láti mine àwa rí àwọn káfíńtà yẹn àwa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé gbogbo ẹ̀yin tẹ́ jọ wá síbí ìbàdàn jọ wá síbò àwọn ò jọ wà ifun ìgbà táwọn gan débí láàárọ̀ táwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pé ó yẹ kí iṣẹ́ àwọn ti jù báyìí lọ wọ́n gba gbogbo fóònù àwọn wọn à jẹ́ káwọn òṣìṣẹ́ kankan wọ́n kọ́ ní káwọn ó jókòó pé táwọn bá tó ṣe tán lẹ́tọ̀ọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ fẹ́ bẹ̀rẹ̀
so wọ́n wá sọ ìfún wa ní kò sí wàhálà. àwọn yẹn ti lọ. àwa lọ dúró níta so ìta tá wá dúró sí yẹn mo kàn rí mọ́tò Ford kan tó ń bọ̀ ní grey bí mọ́tò yẹn ṣe wo ń bọ̀ bí mọ́tò yẹn ṣe rí bí àwa péréte tá dúró bẹ́ẹ̀ mẹ́ta ó súnra kì bó ṣe wá súnra kì mo kàn lọ bá ní kó má di pé bóyá mo máa ti ọkọ̀ yẹn bọ reverse kí ló fẹ́ ibo ló dà ó ní ó ń fẹ́ wá kó ẹrù nínú ilé ìnìmọ̀ náà máa bọ̀ èmi náà ní kó wá bá máa bọ̀ bó ṣe ń bọ̀ nìyẹn mo kàn sáré wá sí géètì ni géètì ibi tí mi ò wọ̀ rí mo kàn ṣí ni bó ṣe wọlé àti géètì yẹn pa gbogbo kọ́ tó ń kọ́ àǹfúnláyè kò máa so first thing tá kọ́kọ́ bí dírẹ́bà yẹn léèrè ni pé èèyàn mélòó ló wà nù ọgbà so bí dírẹ́bà yẹn ṣe fẹ́ máa wòye lè mo ní àwa tẹ́ ẹ fi sílẹ̀ nù ọgbà àwa káfíńtà àti security tí ó ń bẹ nínú ọgbà nìkan láwa ń bí ó ní òkè òun á send èèyàn 4 sí ẹ láti wá kó àwọn ẹrù kan so ó wá nàka building yìí sí pé building gbogbo ẹrù tẹ́ bá kọ́kọ́ fẹ́ kó lákọ̀ọ́kọ́ tẹ́ fẹ́ kó building yìí lókè ti kó so tí building yìí bá gbà òun ni kẹ́ ẹ kó tí mọ́tò yẹn bá gbà tí mọ́tò yẹn bá gbà òun ni kẹ́ ẹ kó so bó ṣe wá sọ fún pé òun ni kẹ́ ẹ kó yẹn so àwọn ò fọ́lù ẹ̀ bí ìgbà tó yẹ pé kó lè fura so next thing tá a ti wá rí pé à ń retí àwọn tí olófẹ́ send mo ti kọ́ọ̀lù àtàyíṣẹ́ àwọn èèyàn wọ́n ti wà ní gbogbo eré àpètán bá ti ń wọlé kan grip wọn so bẹ́ẹ̀ ìgbà tá a wá rí pé the more bọ́n ṣe rí pé security agents ti wọlé gan àtàmọ̀tẹ́kùn ni o fìjìláńtẹ́ ni ọlọ́pàá ni o wọ́n ti wọlé so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ò láǹfààní àti wọlé sínú ọgbà so driver yẹn bóyá wá send message sí bí kan ni tó ti ṣe ni òun náà wá ń wá way out láti sá lọ gẹ́ta rẹ̀ bí fòyẹn ṣe ring mo kàn ra tẹ̀lé ni mo kàn fọwọ́ ṣe báyìí sí lára so bó ṣe gbójú wòkè fòyẹn tó yọ báyìí mo kàn gbá fòyẹn akọ̀jù sápò ni tó bá ṣe ju fòyẹn sápò wa ni kí ló ṣẹlẹ̀ mo ní òsín kankan náà ṣé ẹ̀ mọ̀ wá ni ṣé bólúyọ̀lé iná lẹ́yìn náà ń gbé àbí ẹ̀ gbé bí ó ní bẹ́ẹ̀ ni ẹni ẹ̀dẹ̀ ti lo 8 years nígbà yìí fẹ́lẹ́ ní chairman ní olómi bẹ̀rẹ̀ ní gáràjì àwọn onímọ́tò ńláńlá yìí ní trọ́ọ̀kì ni ó wà ní irọ́ má sọ pé irọ́ ìrànlọ́wọ́ rẹ la fẹ́ ó ní irú ìrànlọ́wọ́ wò á ṣé báwọn tó ń pè ẹ́ yìí orúkọ wọn ń jáde lórí fóònù kò sáà ṣe pé ṣẹ̀jọ́ mọ́ra yín ló bá ní ayé òun ti wá bàjẹ́ báyìí kò tí ì bàjẹ́ tán díẹ̀ ni ó wá ní òkè ká ṣe jẹ́jẹ́ ibo ló ń kó ẹrù tí o fẹ́ kó ibo ló ń kó lọ ló wá ní ẹjọ́ ìjọ tọ́ọ̀zẹ̀ pé òun ti wá kó díẹ̀ lára ẹrù ń bí báyìí lọ sí ibì kan ṣé bó mọ bẹ̀ ló wá mẹ́ńṣàn Ṣàgárí fún wa àní kò sí wàhálà Ṣàgárí yẹn á lọ bẹ̀ so wọ́n ṣe àwọn tó wá wá yẹn wá wò pé ká máa lọ ẹ má jẹ́ à lọ tá a bá lọ ó ṣeé ṣe ká má rí nǹkan kan ní inú ilé ìmọ̀ tá a bá fi jáde so DP wa ní ká wait ó wá láti pe CP pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní ibi báyìí so CP wa ṣe wà fún wọn ní ọ̀dà pé kán chẹ́ẹ̀kì everywhere so bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn tó di pé building tán kọ́kọ́ tọ́ka sí ibẹ̀ láti rí pumping action kan white lẹ́yìn ìgbà yẹn. àṣẹ́bà náà mọ white ni. white pure white stainless so lẹ́yìn ìgbà yẹn a rí local made méjì àwa bẹ̀rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn la rí àwọn aṣọ walking talking raincoat boot whistle aago gbogbo instrument tí security àlò pátá mic kò sí tí ó sì mbẹ kò sí tí ó sì mbẹ àti ìrùkẹ̀rẹ̀ tí ọmọ lady tí wọ́n ṣòǹjọ yẹn tó mú lọ́wọ́ yẹn gbogbo ẹ̀ àwa wò pé so lẹ́yìn bàtà wa ṣiṣẹ́ bíbà ìtàn àwa láti move padà sí building kejì náà so the same thing náà ni a padà bá ń bẹ̀ at least ìgbà tí a dẹ̀ dé tá a fẹ́ wò pé ká kúrò ń bẹ̀ àwọn tá a padà bá níbẹ̀ tá a kà ní ẹyọ kọ̀ọ̀kan ó jẹ́ 405. Amunitions 405. no ẹyọ nípàdé àpadà dà sílẹ̀ kí ká tó kó kúrò níbẹ̀ àpadà yẹ̀wò ó jẹ́ 405 pieces tá a bá àwa wò pé kí ni tí ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n n tó kọ̀ wá ń bẹ̀ ni pé kọ́lọ́n ṣáà dáàbò ẹ̀bò wa kó dẹ̀ má fi ẹ̀mí wa tọrọ so torí pé a kọ̀ wò pé nírú agbègbè so ibẹ̀ náà ti wá mention jẹ́ yẹn pé lọ́jọ́ Friday torí mi wá sádùúgbò náà Friday
nani ìkànnù wọn tó wá ń sọ̀rọ̀ ẹni àwọn ń wò mí jọ Friday pé àwọn tẹ̀lé mi gan dé Joshua Olúndé mo lémi náà rí yín sọ gbé golf dání so golf yẹn náà fẹ́ try golf 4 yẹn wọ́n fẹ́ try pé káwọn ó gbé kúrò ní bíbá ẹ̀ mo wá dúró ń ta yẹn nígbà tí mo padà dé mo ọkọ̀ yìí o kò wulẹ̀ lè ṣiṣẹ́ tẹ́ bá fẹ́ start yẹn kò lè ṣiṣẹ́ mo ń sọ fún àwọn tí àjọ dúró ń ta mo rò bí wọ́n ṣe try gbogbo wọ́n wulẹ̀ ti wáìnì gíláàsì yẹn sílẹ̀ wọ́n ṣe try tán rí pọ́n ṣe káwa ó tó dé yẹn ti manova so náà fi àti mọ́tò yẹn o àti gbogbo ẹrù táwọn wọ́n bí la fi move ẹ lọ sí Sanyo so from Sanyo a move ẹ lọ sí state CID so lẹ́yìn ẹ̀ padà wọ́n wá padà tún ọ̀dà àwọn padà pé kán tún wá check so àwọn state CID náà wá láàárọ̀ àná so lẹ́yìn ìgbà tí state CID náà wá láàárọ̀ àná táwọn náà ń wo gbogbo àwọn environment káàkiri làwọn náà rí pé ha ṣe pé nǹkan tí ó wà ń bí báyìí ó tó báyìí. bárẹ̀ bárẹ̀ so pẹ̀lú ẹ̀pà pieces mẹ́jọ ọ̀tá so àwa padà move lọ sí Ṣàgàrí so ìgbà tá a dé Ṣàgàrí a wá rí pé gbogbo nǹkan tó ń send káàkiri ní social media ìgbà tán náà búra fún ẹni tó jẹ́ adelé wọn tó ṣe gbá a wá rí pé inú ilé Ṣàgàrí yẹn gan náà ti ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe torí gbogbo ohun tó wà ní social media má ṣe na flag yẹn má ṣe gbogbo kinní yẹn la bá ní inú ilé yẹn so láti move àti gbogbo àwọn àga tó jẹ́ pé àwọn olóyè ńlá ńlá wọn máa lò gbogbo ẹ̀ náà ni àbá so àwa move gbogbo ẹ̀ lọ sí àbá ń bíbà àbá lọ́nà àwa move ẹ̀ so àwa ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń bẹ ládùúgbò Ṣàgàrí yẹn pé yà nǹkan báyìí ṣẹlẹ̀ ń bíbà wọn ní inú ilé tó ní gate báwo làwọn ṣe fẹ́ mọ tí ó ń lọ mo ní ẹ̀ nírọ́pa torí àwọn tó wà níbí náà jẹ́ kó yá àwọn tó ládùúgbò gan pé táwọn ò bá wọlé aago 3 lóru bíi aago 2 lóru so pé ẹni tó bá dẹ̀ wọlé lójúmọ́ mọ́nú àwọn àtàdẹ̀rí sáà yẹn a rí pé tó bá ti wọlé wọn ìjáde torí parí pé gbogbo wọn aṣọ wọn everything wọn tó bá ti wọlé wọn ìjáde wọn á lọ bá wọn gbé oúnjẹ wá ni so lẹ́yìn jọ Friday yẹn tá ṣe flag up wọn nìkan ló jẹ́ kí ó ṣe rí ẹ̀ Saturday wọ́n ṣe flag up fún Friday wọ́n jáde ní Saturday gangan wọ́n ṣe no Friday bàbá kí ni ipò tí ẹ mọ̀ bọ̀ sà ọkùnrin tí ọ̀wà ríran yẹn ẹ̀bùn náà àbámọ́ gbàtà wọ́n ti mú òun náà lọ. bàbá ẹ káàárọ̀ sà yes sà orúkọ yín sà kí ni ipò tí ní àdúgbò yìí. alága general gbogbo G5 Fatusi general general márùn-ún tí ń bẹ ní Fatusi area ó ní gbogbo wa parapọ̀ tá a di ẹyọ kan láti mójútó ọ̀rọ̀ ètò ààbò àti ojú ọ̀nà wa. bàbá ìgbà tí wọ́n ń kọ́lé yìí bolẹ̀ wà. a sì wà nù ní ìgbà náà torí pé àwọn adarí wa tí wọ́n wà ń bẹ̀ ń gbà náà obìnrin tó kọ́lé ó tì wọ́n mọ́lé ń gbà náà gbọ́n béèrè owó development lọ́wọ́ rẹ̀ tó dá wọn láàmú gan tó kó wọn lọ sí Ògbèrè police station. àtìgbà náà ló ti di mọ́tọ̀. débi pé tó bá dé gan gbogbo àwọn tí wọ́n jẹ́ èèyàn wa ládùúgbò àti súnmọ́ amọ̀bà ẹni tó ti àwọn àgbà àlùmọ́lé nígbà wọn ń darí ìlú kí náà fẹ́ wá ní ọ̀dọ̀ rẹ̀ àmọ́ náà wọ́n náà jẹ́ pé káwọn èèyàn súnmọ́ ogun àmọ́ àwọn èèyàn ń dọ́jú rẹ̀ pé tó wọ́n tó kó àwọn sí yọ́ọ́yọ́ mi. bàbá tí nǹkan báyìí ilé tó tó báyìí fi wá wù ládùúgbò yìí tí wọ́n sì ń gbé bẹ̀ tán operate wàá sẹ́ni tó tiẹ̀ mọ̀ bóyá tí wọ́n bá wọn fọṣọ ni o bóyá tí wọ́n bá wọn gbálẹ̀ ni o wọ́n máa ní bóyá àwọn méèdì. ṣe rí inú ilé o ti pẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ building yìí gbogbo ìsàlẹ̀ yìí building mẹ́sẹ̀ẹ̀sán yìí débi wípé bíbẹ̀rẹ̀ rẹ̀ gan ètí ìpọ̀dún kan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí kó wọ bí. wọ́n ti kọ́ lẹ̀ tán abandon rẹ̀ síbẹ̀. sẹ́ẹ̀pọ̀ oníṣẹ́ ibi oníṣan tí ó fi nǹkan rẹ̀ sí. ó mọ tó ń plan lẹ́mìí àwọ̀ ọ̀mọ́. ó tọ́dún mélòó tí lè ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. tá a bá kàlé méjì ọ̀fẹ́ tó bí ọdún bíi 7 sí 8. ó tọ́dún mélòó. káàbù kéré. débi wípé irú àwọn èèyàn báyìí àwa náà rí gẹ́gẹ́ bí wípé níbo tí kọ́kọ́ fẹ́ sí fẹ́ǹsì ọ̀rẹ́ nínú ọ̀rẹ́ níta a lè máa àtàkì rẹ̀ mọ́
tí nǹkan táwọn ọkọ̀ jíìpù oríṣiríṣi bá wọlé tí wọ́n ti tẹ̀lé rẹ̀ àwọn aráàlú ọmọ sọ pé ọkọ̀ tí ń wọlé òun lé ní ẹgbẹ́ wá òun lé wọn jọ wá táwọn ọ̀rẹ́ rẹ̀ sáà àwọn aráàlú ọmọ pé ẹjọ́ ọkọ̀ tẹ́ gbé wọlé àfẹ́ wọnú rẹ̀ kò ṣeé ṣe fún wa. kí ló kọ́ tẹ́ máa pe léyìí. ilé ìyá àlú èbó. ẹ̀rẹ́ bá ní rẹ́jísítà lọ́dún èèyàn láàmúkọ rẹ̀. bẹ́ẹ̀ni. kò ní rẹ́jísítà lọ́dọ̀ community. ilé ìyá àlú èbó lè bàbá àlú èbó. ilé aráàlú èbó. ó ga o. ṣe rí adúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ mi tí ẹ náà ṣòfò. gbogbo ọjọ́ tí wọ́n lò lórí ipò wọn ò ní gbókun wọn kó ń bẹ̀. tí wọ́n bá tún kúrò ń bẹ̀ náà agbára òkun agbára tó lágbára Ọlọ́run gbúdá òṣìṣẹ́ rẹ̀ bò wọ́n. ìlú wa yìí à nídìí ìrànlọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ torí tá a bá la nídìí ìrànlọ́wọ́ ìjọba Tinubu federal bí ìgbà jẹ́ pé àrùn ntàgbára wo tó àfẹ́ máa fi gọ̀gọ̀ fà bọ̀tí ẹni ó súnmọ́ wa ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ akẹni tí wọ́n fẹ́ da tí wọ́n fẹ́ àlàáfíà fún àwọn tí wọ́n sì jọba lé ní orí àròní ni wọ́n o àwa nídìí ìrànlọ́wọ́ wọn mọ̀ bá sọ bí ìdí abandon project báyìí torí àwọn ọmọ tójò bá ti bẹ̀rẹ̀ ní ìsìn kò sẹ́ni tó tẹ́lẹ̀rọ àti wọ́n bí mọ́ bó ṣe jẹ́ kankéré kókó wù lórí ẹ̀. bẹ́ẹ̀ni. ẹjọ sí ẹni tó ń bẹnu ilé òun ṣé ò ti ní di ẹrù jẹjẹ pé inú ilé mi lálẹ́ ìjẹ́bù ní ìsìsùn. bẹ́ẹ̀ni. ó sì tuntun mọ́ ojú odò kọ́mọ́dé táwọn ọmọ oníṣẹ́ ibi tí wọ́n máa fi bí ìṣe bùbá a ò fẹ́rù rẹ̀. wọ́n rí nǹkan sá sí lábẹ́ wọn tán. kí wọ́n jọ torí tọ́lọ́run ọlọ́kùnrin ní ọwọ́ iléeṣẹ́ yìí ò ní jóná ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gbèsè wà lónìí ó dùn mọ́ wa nù. ká kígbe fúnjọba. ẹ bá kígbe fúnjọba tí wọ́n bá fẹ́ bá a fi ṣe wọ́n ó ti bẹ̀rẹ̀ rẹ̀ lójú ọjọ́ torí agbára tí wọ́n lò yìí agbára yìí pé ẹnìyàn ọ̀jẹ̀mọ̀ nǹkan kan lábẹ́ òfin. ìjọba ti gbà báyìí. ìjọba ti gbà bíi. bí state hospital wọ́n bá a fi ṣe ni o bí secondary school ni o ọlọ́run ìdáwọ̀ ṣàìsàn. bí health center ni o. bí health center ni o ni wọ́n bá tètè mú wa torí éka kan ni. éka kan ni. éka kan ni. kò sí health center kankan tó tóbi ló báyìí nílẹ̀ rẹ̀ tó tóbi báyìí. ibi ọ̀lẹ̀ kí bí ọ̀jẹ̀ náà wá. a kò sọ pé ìyá àlú èbó ti bá wa ara lẹ̀. àwọn ti ra lẹ̀ ẹ̀ ti ra pamọ́. ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tó ẹ̀ wá morúkọ ẹni tó ní. bá ẹ ń bá mọ̀ kó sọ. ẹni ó bá súnmọ́ yàn lèyìn ó bo oko ẹ̀. ẹ mú oko ẹ̀ náà. ládùúgbò wa yìí o ó wá lè lálámí o lẹ́ni tí sponsor o ìyá àlú òyìnbó làwọn gbogbo aráàlú mọ̀ sí. kí ló kọ ẹ bàbá. ọlọ́yọ̀. tẹ́ ẹ bá mọ oko ẹ mọ̀mọ̀ tún bò láṣìírí. sẹ́rí alábí orí ọmọ wọ́n ní ẹni bẹ́nu ẹni èèyàn wà ní ìyàn àti ẹmú ọkọ rẹ̀ bí wọn ò ní fẹ́ dáa torí pẹ́mi tí wọ́n náà máa sá fún torí àti ìwà tó tó báyìí pé wọ́n ń dákọ̀ gan ó ní tí ẹ fi ń tẹ́tí ẹ̀mí tàwa tá a já lágàlágà gan. nítorí pé wọ́n mọ bẹ́ẹ̀. àìdákọ́ náà wá sí ẹ mọ́ kú. a padà kú náà ní kọ́mọ̀ tí yàrá yìí. ikú ewúrẹ́ kò bàjẹ́ lẹ́nu alápàtà. ẹ bá ń wú kọ rẹ tó bàbá. alága so fọdà ọlọ́yọ̀. ẹsẹ̀ wọ́n ní fún láyọ̀ ló kọ rẹ̀. láyọ̀ fún láyọ̀ ògún. ògún nígà wọ́n wò lórí fóònù. onígà fún láyọ̀ ògún nígà fún láyọ̀ ògún nígà ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọ́ yá ilé àwọn èèyàn. ẹ jọ bẹ́ẹ̀ ni mo ní pé wọ́n bẹ́ẹ̀ ó náà gbogbo eléyìí ṣúgà mọ̀ já o.
Mama mi, àmì wà, àmì ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o. Orí yọmí dé, òdodo dé, òdodo dé. Lọ́gbà ọ̀rọ̀ ìjàmbá wọn ti pèsè ẹ̀wọ̀n àbọ̀. Báà ń fọlá iná ìjọba. Orí yọmí ìsí àánú. Àwọn kòkò wọn lélẹ̀. Wọ́n mọ̀ sí jóògbé tẹ́ kọ́ọ̀sì. Kọ́ọ̀sì mọ̀ lórí. Ẹjẹ́ lọ ìsàlẹ̀ òtí rẹ̀ sí fọ́tò. Alájọ́ orí ọdún ẹ̀mú tí ń pọ̀ nǹkan láti fọ́. Alájọ́ orí ọdún. Ẹjá padà, ẹjá padà. Ibẹ̀ lójúbọ wọn wà. Afọ ojúbọ yẹn káwọn ọlọ́pàá tó kó àwọn ẹ̀kú wọn lọ. Àwọn òògùn kan ń bẹ ní bíldì yìí tí wọ́n lé òkà sí orí òòrí. Àrẹ́sìpìtì tí wọ́n gbé lọ náà. Wọ́n ti kó òògùn lọ ní ìkọ́ tí kò lọ. Ẹjọ́ àrùn ṣàlùmí. Wọ́n ti wà hàn. Ó ti ẹ̀bí kí wọ́n kálùkọ̀ mọ́ ọgbọ́ra wọn. Sá? Níbo? Ókè, ṣé bí nìkan gbà? Orí omi náà. Yálà jẹ́ ọ̀dọ́. Ẹ̀kọ́. Passport kan bẹ̀rẹ̀ lẹ́yìn.
Adébílé Margaret yìí. Adébílé Margaret wọ́n wà. Adébílé Margaret yẹn ti pọ̀ jù lọ́yìn. Wọ́n ti pọ̀ jù lọ́yìn. Mọ́tò kan ní ìrọ̀ eléyìí bàbá ẹ̀ ni. Àwọn tí ó dìde eléyìí bàbá ẹ̀ ni. Ṣé rí fọ́tò tiẹ̀ gangan ó ń bẹ ní Sanyo nínú báàgì lákàrà gbégbé tí bàbá rẹ̀ lélẹ̀ tí ìyá rẹ̀ ni. Ọ̀yọ̀ já padà. Ìkan wà ní aláfẹ́ yẹn. Nínú ilé ń bẹ̀ ń pò. Kò sí nǹkan tó ilé ẹ̀sẹ̀ ilé tí ó lò ní ẹ̀gbẹ́ náà yẹn àwọn igbó kan bẹ ní ọ̀hún yẹn. Alájẹ má bọ̀ mí. Ọjà kó mọ̀ yẹn ẹ̀kú wá bí gbogbo náà. Alájà yóò gbọ́ yẹn. Gbogbo àwọn ẹnu. Gbogbo ẹ̀ tó wà bẹ́ẹ̀ yóò jáde o. You are not a security personnel. Go outside. Èyàn ò lè mọ̀. Gbogbo wa lè wà ní bàá dáhùn lórí ìwà ní Well done, no. ẹgbẹ́ wa wo gbẹ̀ kó di fíìdì jàre kó di fíìdì kán wá kó di fíìdì ká máa gbá bọ̀ ń bẹ̀ àbí kán wá kọ́ bẹ́ẹ̀ àbí hospital sí bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ kan. wá wo kó di fíìdì ká máa gbá bọ̀ ń bẹ̀. Ẹ̀wọ̀n ọmọ wákàtí báyìí. Ọmọ orí ọmọ inú àkóyọ wà ní. Bẹ́ẹ̀ ni ọmọ ní àbí. Wọ́n ṣe ìkéré ìlọ́wọ́ rẹ̀ ṣe. Kápítà tó ń kọ̀ lọ́wọ́ àwọn. Olókọ́lá àtẹ̀sí àwọn èèyàn kan ìgbọ̀n ni pé bóyá wọ́n sọ ní ìgbà tó ti wọ̀. Wọ́n ní ìjọba ìwọ̀n sátọ̀dì mẹ́rin bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n ti kanjú ti pẹ́. Ìjọba ti kọ́ lẹ́yìn tí èsì 2 months 3 months. Ẹ bá.
wọ́n sì wà lọ́dọ̀ mi lánàá bá mi. Ọmọ yìí lọ́kàn bá mi ní sẹ́ẹ̀tì ọmọ lọ́kàn. Ẹ̀kúnṣẹ́ wọ́n ròyìn. Wọ́n kó bó ti ní. Wọ́n kó ọ̀kadà lé ní gidi. Wà lọ́la. Khalid. Try, go try. Go. Grandma. Ẹ̀yà lọ́nà forí yọ mí o.
lẹ́yìn tẹ́ wo fídíò yìí tán àwọn 29 tọ́wọ́ ìjọba ti tẹ̀ tá jẹ́ ọmọ ológun Ọ̀yọ́ Onídìrí wọ́n mà ti kó wọn relé ẹjọ́ wàláhì wọn ò lè bọ́ ń bẹ̀ o torí wípé kíni àwọn ẹjọ́ tí wọ́n fi kàn wọ́n ó pọ̀ o wọ́n fi tẹrọrísìmù kàn wọ́n tẹrọrísìmù kẹyìn ẹran létí tẹrọrísìmù ní Yorùbá àwọn tẹrọrísìmù àwọn adàlúrú ẹjẹ ló bẹ́ẹ̀ àwọn terrorist àwọn adàlúrú wọ́n fi ẹ̀sùn ìfẹ́fipágbàjọba treason and felony wọ́n fi kàn wọ́n ìfipágbàjọba wọ́n tún wá fẹ̀sùn pé wọ́n kó ìbọn dání wọ́n sọ ìbọn pamọ́ lọ́nà tí ọ̀tọ̀ láì ní láńsẹ̀sì láì ní ẹ̀tọ́ láti gbébọn ó dẹ̀sùn mẹ́ta wọ́n wá fi ẹ̀sùn wípé wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dàrú ó di 4 wọ́n wá fi ẹ̀sùn pé wọ́n tún so pàǹpá láti dojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bolẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ torí náà ńkọ́ adájọ́ ní pé wọ́n kàn lọ rèé máa gbatẹ́gùn o kàn lọ rèé máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí di August tí ìgbẹ́jọ́ wọn máa tẹ̀síwájú bí ẹ̀ ń sábí ògùn ẹ̀wọ̀n agbére ni àbí wọ́n yẹgi fún gbogbo wọn they should face firing squad kan pa wọ́n dànù torí pé tí wọ́n bá ń tàn yàn sọ yẹ kí èèyàn ó tanra ẹ̀ ìyá Onítìrí wá mú ọpọlọ yín ọ̀dà dìbò ayé yín wá bàjẹ́ odidi ìwọ lẹ́kítọ́rà ọ̀wá lè ro ọpọlọ rẹ pé n tí ìyàwó èrè yìí rí tó wí so lè rí bẹ́ẹ̀ ẹ torí àtẹnujẹ àìnílàákàyè wọ́n ní àìmọ́sẹ́kọ̀ọ́ ọmọrogùn ní mú torí bomi gbóná àìmọ́sẹ́kọ̀ọ́ yín náà lọ́fẹ́ ràn yín lọ́rùn yín ní sí ẹ́ àrèmọ́bọ̀ yìí. ilé tíjọba ti wó báyìí ti ń lọ bíi 14 wọ́n níbì kan náà wà ń Bólúwájí ìyẹn la kọ́kọ́ gbọ́ ní Bólúwájí ìyẹn náà wà ń bẹ̀ asọ̀rọ̀ kì í yé Onítìrí náà ti wó yẹn o sẹkítẹ́rìàtì ìyá Onítìrí wọ́n ti wó ẹni tó ní ilé yẹn gbogbo àwòrán rẹ̀ ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ ìlú èbó tó wà ìwọ náà jẹ́ pokùnso no solution o ládùúrú iye ọdún tó fi wà nílùú èbó ó mà ṣe o ó mà ṣe o báàlẹ̀ ẹni bá jalè ó ṣe làáwì ó ṣe ẹ ti sáré ọ̀nà ti pín ẹ ti tọ́pá odò tí ọ̀yẹ́ ìyá Onítìrí ó ti pàdé Olúwẹ̀rí ẹ kú àdánù ẹ kú òfò
ẹ kú ìdààmú. Àwa kọ́ la pa yín o, àwa sì ká kó bá yín o. Àwa kọ́ la pa yín o, Onítìrí ló fẹ́ para rẹ̀. Àwa kọ́ la pa yín o, Onítìrí ló fẹ́ para rẹ̀. Ibi tó ti ń sáré Sunday Igboho ibẹ̀ ló ti kó ìyọnu. Ibi ó ti ń sáré tó ń forí wé orí Onítìrí ó ti kàdánwò. Orí bàbá Bánjí Akíntóyè ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Kánípò olóyè Sunday Igboho ṣàgbémọ́ra ni ọ̀bá mà kó bàbá yìí náà sí yọ́yọ́. And I want you all to know wípé àwọn OPC Gani Adams, mo fẹ́ ká bọ́ta ká clarify ọ̀rọ̀ yìí torí ọ̀pọ̀ àárẹ̀ àwọn èèyàn ń sọ pé OPC Gani Adams wọ́n wà nínú àwọn ọmọ ológun tí ìyá Onítìrí tó lòún recruit. Coordinator European coordinator fún Odua Progressive Union OPU tí Ìbà Gani Adams dálẹ̀ tí wọ́n tá gẹ́gẹ́ fúnra ara wọn sọ páwọn làwọn dálẹ̀ tí wọ́n sì tún fi ọmọ Bọ́lájí Victor Adéwálé tó pera rẹ̀ ní first president tó ṣe first president yóò ti dìrí tásì tó fi jẹ oyè Akígbayì Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọdún 2020. Mo fẹ́ ká Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ láti gbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ò tí ì jáde láti sọ̀rọ̀ lórí ẹ̀. Mo fẹ́ ká jáde ká tiẹ̀ sọ̀rọ̀ káwọn agbẹnusọ wọn sọ̀rọ̀ ká náà wẹra wọn mọ́ lórí ọ̀rọ̀ yìí. Sí lóòótọ́ ni wọ́n náà sò pàǹpá láti fẹ́ yí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kodò. Ẹ wò ó dàbí nǹkan àti ìmọye létí ìjọba ó wò ó torí àmọ̀pọ̀n sì pọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo yín pátá tẹ́ jẹ́ sponsora Ìyá Onítìrí tá a bá ti ń gẹ̀ẹ́tì yín báyìí ilé yín di wíwó ilẹ̀ Ìbàdàn tá a bá ti nílé ń bàdàn àwo ọmọ àlè lẹ́fẹ́ yà ẹfẹ́ dalẹ̀ Ìbàdàn rú Ọlọ́run òde gbà fún yẹn yín lérí burúkú gbogbo yìí. Ó sọ yìí mo dúró náà torí àsọjú ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmì èyí tí mo sọ ìyọ́ yìí ó ti yé yín ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin òpònú. Okólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí i. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ń tòótọ́ ọmọ Yorùbá tòótọ́ pé ẹ kú rọ́jú. Lágbára lọ́wọ́lọ́ ìjì tí ń jà yóò ní dominú àgbọnnù. Àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kólé ayélé lọ́wọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ gbé òótọ́ dání gbogbo iṣẹ́ tẹ́ fọwọ́ ara yín ṣe ẹ̀yin lẹ́jèrè rẹ̀. Ẹ ní dàbí olórí burúkú tó fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ tí wọ́n ti bá yí ìdànù ìjọba ti wó gbogbo lé dànù. Mo rò pé ẹ ti rí inú fídíò. Ẹ ṣé o mo dúpẹ́ ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń wò mí ò ní di. Àpò sásámùra ọ̀gbẹ́rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àpò yín ò ní gbẹ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní lálàá òsè bíi ti Ìyá Onítìrí Ìyá Onídìrí atókùnmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ ayé èrè ọ bàjẹ́ ni. Olóyè Sunday Igboho ìkíní kan ò ní ọ ṣe ọ̀pọ̀ èèyàn ló ti dìfẹ́ǹdì rẹ̀. Once again, happy birthday to Ronaldo. Yes, I love you so much. Happy birthday to Ronaldo. I wish you all the very best in life. Ó dàgbà nú owó nú ọlá nínú àlàáfíà. Ẹ̀mí gígùn ó ń ta ìkú tí í ṣe baálé ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ó dàbọ̀.